ti ń jó taótaó odò ńlá tí fàgìrìyà kábíyèsí olódùmarè ọlọ́run tó ní gbogbo àgbáyé àátún ti dé láàárọ̀ yìí Samuel Olúbáyọ̀ Ọlámidé òye ẹjẹ́ a máa nà ń bẹ̀ ní ràbájì gan ní skongẹlẹ tuntun ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní fìrìgìdì fìhín níbo la gbà wọlé lórí ọ̀rọ̀ Natasha skit maker ní Natasha tẹ́ ń wò yẹn o ta ló sọ̀rọ̀ ta náà sọ̀rọ̀ sí sẹ́nitọ̀ Adaramodu náà ló ti sọ yìí pé skit maker òun ni Natasha òkè náà jẹ́jẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló ń pàdánù mílíọ̀nù 18 lọ́dọọdún látàrí àwọn agbéléayé lọ́fẹ̀ẹ́ tí wọn ò fẹ́ sanwó orí òkè ìjọba àpapọ̀ ló sọ̀rọ̀ yẹn ó yẹ ẹja mú eléyìí àwọn ọkọ̀ báyànà a máa délé wa wọ́n sorí gbé lánàá kàkà kí wọ́n délé kí wọ́n mórí bọ́ wàláìtàláì hospital náà balẹ̀ sí hospital tó tún wá balẹ̀ sí èyí àjẹkù àkàtà iná ló ṣe bẹ́ẹ̀ tó borí wọn o kí ló ṣẹlẹ̀ gangan ikọ̀ báyànà torílẹ̀-èdè ansouth fún áfíríkà tún tòróró la fún wọn 2-1 ṣe náà padà wá sọ lójú òpó Twitter èyí ojú òpó abẹ́yẹfò tó ti di X báyìí wọ́n ní àádẹ́gbìyànjú o but anyway as in you know ṣèbí lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ wò yẹn ọwọ́ ẹni tó dángájíá ló wà ọwọ́ ẹni tó dángájíá ni ètò ààbò rẹ̀ dẹ̀ dúró re ta ló ń sọ̀rọ̀ Tinubu ló tún fi ìdánilójú hàn ṣùgbọ́n kí ni Tinubu ò tí ì sọ̀rọ̀ yẹn tán bẹ́ẹ̀ ni àwọn agbébọn nínú ìròyìn míì ti ń bẹ lọ́wọ́ mi ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá gbẹ̀mí ọlọ́pàá kan eléyìí tó jẹ́ sájẹ́ǹtì kódà wọ́n tún jí ìbọn ẹ̀gbẹ́ kódà wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún jí owó lọ ibo ló ti wáyé ìpínlẹ̀ Ẹdó ni o tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jẹ́ ojúlówó tàbí ẹ fẹ́ ra òfì tó jẹ́ ojúlówó ọ̀dọ̀ ìyá ló jẹ́ ọmọ wa mú àríkẹ́ náà ní kẹ́ ẹ gbà lọ 08131158414 òye ẹja bẹ̀rẹ̀ ní ràbájì gan ní skongẹlẹ tótótó Samuel Olúbáyọ̀ Ọlámidé èmi lọ́ máa fèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kọ́ èdè wáyé sọ́n tó ń pèdè ní gbogbo èdè tó ní ọ̀nà wáyé káàkiri lọ́wọ́ bá èdè tó lè fèdè ṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè balẹ̀ mọ̀ pé ṣẹ́ bẹ́ẹ̀ ní èdè pípé tó yé ni yé kékeré àràbà àwọn èdè ẹ jẹ́ kí n gbé láti ilé aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ilé aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà látẹ̀lẹ́ni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìpolongo àti ìfiléde Yẹmí Adaramodu iná ni wọ́n ti fẹ̀sùn kan Natasha ìyún sẹ́nitọ̀ tí wọ́n sọ pé kó lọ rọ́kúnlé náà tí ẹkùn Kogi Central ìyún àní gbùngbùn Kogi Natasha kó ti dún àhàn náà ni wọ́n sọ yìí pé skit lásán ló ń ṣe o Adaramodu náà ló ń sọ̀rọ̀ lórí fàákájẹ lè tó wáyé níbi Natasha ó ti fẹ́ fi tipátipá wọ ilé aṣòfin àgbà ní ọjọ́ ìṣẹ́gun àná yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Natasha lẹ́ni tí wọ́n sọ fún yìí pé oṣù 6 ló fi gbélé ẹ̀ ò ní gbowó oṣù a tún ti gba gbogbo àwọn ọlọ́pàá ṣẹ́ẹ̀sì gbàgbé wípé èrèdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti kọ iná ní wípé ó kọ̀ kò jẹ́ kí ẹni tí ó jẹ́ ààrẹ ẹlẹ́gbìmọ̀ aṣòfin nínú Godswill Akpabio bó ṣe ṣùkúṣùkú lára tiẹ̀ òkè náà ẹni tó jẹ́ aṣòfin ọ̀hún ìyún sẹ́nitọ̀ iná ni ó ti wá ṣe bẹ́ẹ̀ ló ti wá sọ̀rọ̀ Adaramodu ní ẹfílẹ̀ ẹ má wo tiẹ̀ ó ní iṣẹ́ pọ̀ nílé aṣòfin àgbà láti ṣe kọjá ká máa wo tiẹ̀ ó ní skit maker lásán ni orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló ń pàdánù $18 billion bílíọ̀nù $18 lọ́dọọdún látàrí àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbélé ayé ọ̀fẹ́ wọn ò fẹ́ san owó orí àti àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé owó lọ́nà tí ò tọ́ káàkiri ìjọba àpapọ̀ ní o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló ti kéde wípé $18 billion lọ́dọọdún là ń pàdánù látàrí àwọn tó jẹ́ wípé èrè tán bá jẹ eléyìí tó yẹ kán ṣe bẹ́ẹ̀ kán san owó orí lórí ẹ̀ tàbí kán ṣe bẹ́ẹ̀ kán fi dókòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ń gbé lọ síbòmíì gẹ́gẹ́ bó ti sọ Minisita kékeré fún ọ̀rọ̀ ìnáwó ní orílẹ̀-èdè wa Nàìjíríà Dr. Doris Nzoka Anite náà ló fọ̀rọ̀ ọ̀hún léde lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun nígbà tó ń sọ̀rọ̀ ó ní wípé ẹ bá wò dáadáa ẹ̀ka tó ń rí sí ìpawọlé lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní wọ́n ń gbìyànjú agbára wọn ó ní ṣùgbọ́n ní gbogbo ọ̀nà ó láwọn tó ń gbélé ayé ọ̀fẹ́ tí wọ́n sì fẹ́ máa sanwó orí àtàwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń kó owó Nàìjíríà bí wọ́n bá ti jèrè wọ́n ń gbé gbàbò míì lọ iná ni wọ́n ń jẹ́ ká máa pàdánù
bílíọ̀nù 18 lọ́dọọdún $18 ni o ṣẹ̀mọ̀ èyí tó jẹ́ lówó Nàìjíríà kọ́lọ́run dákun kó ṣàánú wa. ó yá náà ẹja wọ ní ìdíje WAFCON lọ eléyìí tó jẹ́ ti àwọn obìnrin ikọ̀ báyànà a máa délé lórílẹ̀‐èdè South Africa iná ni wọ́n ti kó bára wọn lánàá ní ikọ̀ Super Falcons eléyìí táwọn gbé agbégi lódò làwọn bá ṣe bẹ́ẹ̀ làwọn bá gbé dẹ́rẹ́bà wọn èyí ò Àjíbádé àti àlùsí tó ń wà lẹ́gbẹ̀ẹ́ làwọn bá ní kán máa ṣe bẹ́ẹ̀ kán máa gbá wọn nìṣó ikọ̀ báyànà àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ń dijú rìn lójú pópó ni o ní àlùsí àti Àjíbádé àwọn tí wọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé báwọn bá ń fò àwọn èèwọ̀ ojú ọ̀nà ń tiwọn níṣẹ́ làwọn kàn lọ ń tiwọn láì wojú ọ̀nà agbégi lódò ló bá rún ikọ̀ báyànà oorun jégejége kí ló fi rún jégejége alákọ̀ọ́kọ́ Àjíbádé ló fi táyà àkọ́kọ́ tó fi tẹ ikọ̀ báyànà ó tẹ̀ lórí mọ́lẹ̀ wọ́n ní àwọn náà bá tì wọ́n ti kọ́ Super Falcons wọ́n bá tì wọ́n ní àwa náà tì yín àwọn náà lágbára o wọ́n bá gbé ẹyọ kan sí i àmọ́ gbà tí àlòṣe tó máa wò ó ní ní kíni ó ní àwò ẹ̀rún àwọn kìíní jégejége jáde ló bá jù míì sí àfi ju wa ó bá jẹ́ wípé 2-1 méjì sókàn náà ni wọ́n fi na ikọ̀ báyànà táǹpẹ̀ ní bàyànà torí lè South Africa ẹ wò ó ilé koko ń tagbé ńlọrọ wọn àmọ́ wọn tí ì lọlé o wọ́n sì ń bẹ lọ́sibítù bóyá wọn ara wọn yá àbí kò ní yá á padà mọ̀ nígbà tí wọ́n bá gba 3rd place ókè náà ṣùgbọ́n ikọ̀ Super Falcons ti wọn àwọn òtí ẹ̀ wojú wúṣe ṣe mọ̀ pé bí dírẹ́bà kan eléyìí tó jẹ́ ọ̀daràn tó bá ti gbáyàn eré ni ó fi gé Àjíbádé àbí ká máa pè ní ọ̀daràn dírẹ́bà o nítorí wípé bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe gbá àkọ́kọ́ wọlé tí àlòṣe tóun ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí kọ̀ǹdọ́tọ̀ ókè náà bá ṣe bẹ́ẹ̀ náà bá gbére ilé yá wọn ló di fáínà káwọn tó dúró àgbà tó di fáínà kan tó dúró bó ni ó ṣe wá rí níbi fáínà ẹ jẹ́ ká lọ wò ó ikọ̀ Super Falcons wọ́n fún wa láyọ̀ ayọ̀ ńlá ni o lórílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn ni wọ́n ní rẹ́kọ̀dù tó ṣe bẹ́ẹ̀ tó pọ̀ jùlọ nínú kágbé ife ẹ̀yẹ WAFCON ẹ wo ẹja ṣe bẹ́ẹ̀ ẹja kò lórí ẹ̀ mò ń bọ̀ wò tí ì dé lórí ọ̀rọ̀ ètò ààbò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti sọ wípé ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ̀ ń wò yẹn ọwọ́ ẹni tó dángájíá àti pé ààbò wa yóò ṣe bẹ́ẹ̀ ó ti dúró re ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti fi ìdánilójú hàn fún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ìṣèjọba rẹ̀ náà ló ń ṣe bẹ́ẹ̀ tí ó ń gbójú àgan sí ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó sì jẹ́ wípé ó kọjú sí àti lè mú kí àlàáfíà kó jọba àti káwọn èèyàn lè máa tẹ̀lé òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ láwọn agbègbè tí ọ̀rọ̀ ètò ààbò ti mẹ́hẹ̀ yíyùn tí àwọn oníṣẹ́ ibi yìí tí wọ́n ti ń ṣọṣẹ́ Tinubu náà ló fi ọ̀rọ̀ wọ́n hàn ní àná o láti ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò yíyùn National Security Adviser Malam Nuhu Ribadu lásìkò ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣiṣọ́ lójú iṣẹ́ tuntun kan nílégbèé eléyìí tí ó jẹ́ ti ìpínlẹ̀ Kaduna òkè náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ilégbèé ọ̀hún tí ó jẹ́ iṣẹ́ àkànṣe iná ni ó jẹ́ ilé tí ó wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹ̀ka tí ó ń rí sí ọ̀rọ̀ ẹjẹ́ á máa bù wọ́n nítorí páwọn náà ó yẹ kán gbáyé èyí ohun tí orílẹ̀-èdè Qatar náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ fi ọ̀rọ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ wọ́n ní látàrí wípé kíni ẹjẹ́ àtẹ̀ wájú ẹ̀ẹ́dọ̀ọ́kà yòókù nínú ìròyìn tó jáde láàárọ̀ yìí bákan náà wọ́n ní wípé ipò agbébọn kan tí wọ́n ti mọ̀ wọ́n ní àwọn gánmẹ̀ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti pa ọlọ́pàá kan wọ́n gbẹ̀mí sájẹ́ǹtì ọ̀hún kódà wọ́n tún jí ìbọn rẹ̀ gbé wọ́n gba owó ní ìpínlẹ̀ Èdò ẹnìkan eléyìí tí ó jẹ́ ọlọ́pàá sájẹ́ǹtì eléyìí tí wọ́n fi orúkọ rẹ̀ léde tí wọ́n pè ní Aminu Yusuf náà ni wọ́n sọ wípé ó wà lára àwọn tí ó ń dáàbò bo òṣìṣẹ́ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè China gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n gbẹ̀mí rẹ̀ o nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fira wọn hàn gẹ́gẹ́ bí adigunjalè ìròyìn ọ̀hún náà ló fi léde wípé ẹni tí wọ́n gbẹ̀mí ẹ̀ ọ̀hún náà ni wọ́n gbẹ̀mí rẹ̀ ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2025 ní nǹkan bíi aago 3:15 ní ẹkùn eléyìí tí wọ́n pè ní òpópónà First East Circular Road eléyìí tí ó ń bẹ ní Benin City ní ìpínlẹ̀ Èdò ọlọ́run dákun ó
má jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí wa. Samuel Olúbáyọ̀ Ọlámídé Àkànbépo represent MC tó gba skiyaski miskiyaski. Èmi máa sọ fún yín pé òjò pátápátá fẹ́ kókò ló bàtà ya pátápátá. Àpàpàtà lórí àpàtà fẹ́ràn kátàpàtà sẹ́nu. Ó jẹ́ akátá tó ṣe lórí àpàtà pátápátá. Alápàtà bínú sí alápàtà. Àpàtà tí alápàtà gbé sókè tàtàtà. Ọ̀pọ̀lọpọ̀ nípàtà Ọlọ́run bá mi Èdùmàrè. Ní kò jẹ́ kí àpàtà tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá. Ó ṣe kíni o. Ó dàbọ̀.